orí ìwọ tó ń búyàn nílé tá à ń sọ fún pé ká ṣe kíá ká kúrò ní nàìjíríà tó náà fẹ́ ká kúrò ní nàìjíríà ọmọ tó máa ṣẹlẹ̀ ni pé tó bá ṣàtiwọ̀ òkè tí Tinubu àti gọ́ọ̀mẹ̀ntì tó ń rí jẹ tó ń rí mu pẹ̀lú àwọn fámìlì ẹ̀ nínú ilé èpè ní láti bẹ́ẹ̀ òṣèré ìwọ tí ò rí jẹ tó rí mu tí mo rẹ̀ ń sọ fún ẹ pé ìyà ń jẹ tó ń sọ fún mi pé kí n ṣọ́tọ̀ ebi ló máa pa ẹ́ kú ọmọ tó ń pè lébi ebi ló máa pa ẹ́ torí pé mo sọ fún ẹ pé Tinubu ó máa fi ebi pa yín ni ẹ ní lè jẹun ẹ ní lè mu ẹ ní lè ṣu ẹ ní lè tọ̀ ẹ fẹ́ gbọ́ bí ẹ fi kọ́kọ́ wọ̀n ní kíákíá ni o kò ní pẹ́ torí pé mo bízì gan mo bízì nírọ̀lẹ́ yìí nǹkan oríṣiríṣi ń lọ lágbàáyé àdẹ́kọ́létẹ̀ bá ṣe máa bá yín sọ̀rọ̀ sórí tó ń wò yìí kí ló ń pè jọ̀lọ́ọ̀fù wọn náà ń pè lè jọ̀lọ́ọ̀fù rice ṣé wọn náà ń pè lè omi ọbẹ̀ ṣé wọn tí ọ̀gá Solomon sọ fún yín King Solomon ọba Solomon ó ní tó bá yá ṣòro oúnjẹ tí wọ́n sè sínú ilé ẹ̀ tó rò pé wọ́n nìkan ló máa jẹ àwọn tẹjọ máa jẹ wọ́n ń dúró díẹ̀ níjọ́ kan ó ní wọ́n máa wọlé lọ́gbọ́n tọ́ba Solomon sọ àti fi ṣe program lánàá ó ní tó bá wọlé o kò ní ṣe pé máa wọlé nìkan wọ́n á tún ṣe kí ni wọ́n á yán kí ẹ̀ dànù tó bá tún sọ̀rọ̀ gan sẹ̀ wọ́n á yán kí gbogbo fámílì ẹ̀ à ń sọ fún ẹ pé Nàìjíríà death trap ni ó ní kí n shut up torí oúnjẹ làwọn fi jẹ nísìn tó wá eré jẹun yẹn àwa ṣe kí ni wà fún wọn ní ọmọ kékeré náà ní right láti jẹran ọmọ kékeré náà máa ń jẹran àwọn ẹran náà bẹ ẹran méjì lọmọ kékeré máa ń jẹ ọmọ kékeré ò gbọ́dọ̀ jẹran kan ẹran méjì wàá wáyé tó da alábọ́dé tó da oyè nísìn àwa ara gbé wá báyìí àwa ara gbé sí lórí oyè nísìn ọmọ kékeré lè má fẹ́ jẹran méjì wàá fi méjì sí tòmátà tó bá fi méjì sí tó bá tẹ̀ jẹ́ tán àgbàlagbà bá jẹ́ torí wọ́n tó ń bú mi nílé wọ́n pé wọn náà ṣáà ń fún àwọn ẹ̀rọ oúnjẹ jẹ ń bọ̀ tó bá ti ń fún àwọn ẹ̀rọ oúnjẹ jẹ no problem but tó bá yẹ fún àwọn ẹ̀rọ oúnjẹ jẹ ó wá ń bú mi ìyá máa jẹ́ pani ikú máa pa gbogbo ìbọn bastard táwọn ọmọ ẹ bá ṣàti ń jẹun ìwọ má wọrí ìwọ bá wà ti rí oúnjẹ jẹ tọ́ọ̀rọ̀ oúnjẹ jẹ ó dẹ̀ ń bú mi tí mò ń sọ fún ẹ pé ìjọba Tinubu yìí ó máa fi ibi pa yín ni ẹnu ẹni gbogbo àjọ wà yẹn ẹnu ẹlájọ wà yẹn Koiki Media bringing the world closer to your door.